ọba adẹrẹmí adédàpọ̀ olójúdó ti ìdó-ọ̀ṣun ti rèwàlẹ̀ àṣà ó tún di bá a bá ń jọra. Bí àlá lọ̀rọ̀ náà rí fún gbogbo àwọn olùgbé ìlú ìdó-ọ̀ṣun níjọba ìbílẹ̀ ẹgbẹ́dọ̀rẹ́ nígbà tí àhesọ náà bẹ̀rẹ̀ láàárọ̀ ọjọ́ ńlá ọjọ́ jímọ̀ ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún ọdún yìí tí í ṣe 2024 pé ọ̀pá-ńláńbá ọtí òyìnbó ti fọ́ èyín ká ilé ẹ̀rín ti wó ọba àwọn amòfin adẹrẹmí adin adédàpọ̀ aláyémọrẹ olójúdó ti wàjà. Tó bá jẹ́ pé àìsàn ọlọ́jọ́ pípẹ́ dá bàbá ohun mọ̀tàn yìí gúnlẹ̀ ni bóyá kò bá ti bá àwọn èèyàn lẹ́jà fún bẹ́ẹ̀, ṣùgbọ́n òru ọjọ́ Sunday ọjọ́ 12 mọ́júmọ́ Monday ọjọ́ 13 oṣù karùn-ún ọ̀hún ni àìsàn ráńpẹ́ náà bẹ̀rẹ̀. Wọn kò sì wo bàbá yìí níran. Ilé ìwòsàn aládàáni kan nílùú Òṣogbo ni wọ́n kọ́kọ́ gbé lọ. Láti bẹ̀ ó di Uniosun Teaching Hospital kó tó fàdàgbà ayé rẹ̀ rọ̀ nílé ìwòsàn OAU Teaching Hospital tó wà nílùú Ilé-Ifẹ̀. Tí a bá sọ̀rọ̀ nípa ìtàn ilẹ̀ Yorùbá pàápàá níbi tí ọ̀pọ̀ èèyàn gbà bí orírun ilẹ̀ Yorùbá ìyẹn Ilé-Ifẹ̀, ọ̀kan lára ọba tí àwọn òǹkọ̀tàn máa ń sábà ní ọba Adin Adédàpọ̀. Kò sí ohun tí bàbá yìí kò mọ̀ nípa àwọn ọ̀ọ̀ni tó jẹ kọjá nílùú Ilé-Ifẹ̀. Ìdí eléyìí kò sì jìnnà rárá. Ọba kẹta tó jẹ nílùú Ilé-Ifẹ̀, ọba Lùfọ̀n Ògbógbòdìrìn ló gbé adé lọ tẹ ìlú Ìdó-Ọ̀ṣun dó. Ọ̀kan lára àwọn ọmọ bàbá náà sì ni ọba Adédàpọ̀. Ìdí nìyẹn tí wọ́n fi máa ń pe ara wọn ní ìran ọba Lùfọ̀n aláyémọrẹ. Ìtàn fìdí ẹ̀ múlẹ̀ pé ọba Lùfọ̀n Ògbógbòdìrìn ló bọ́ sórí ìtẹ́ lẹ́yìn tí Odùduwà kúrò ní Ifẹ̀, ṣùgbọ́n nígbà tí Odùduwà tún padà dé tí kò sì ṣeé ṣe fún ọba láti pé méjì láàfin ni ọba Lùfọ̀n dífá. Ifá sì sọ fún pé kó tẹ̀síwájú báyìí ló gbé adé lọ tẹ ìlú Ìdó-Ọ̀ṣun dó tí ọba Adẹ́rẹ̀mí Adédàpọ̀ sì jẹ́ olójúdó kẹrìndínláàádọ́ta nílùú náà. Tí a bá sọ̀rọ̀ nípa ọba tó gbafẹ́, ọba Adin Adédàpọ̀ jẹ́ ọ̀kan lára wọn. Síbẹ̀ kò fi ọ̀rọ̀ àṣà ilẹ̀ Yorùbá ṣeré rárá. Nígbà ayé rẹ̀ gbọ̀ngbọ̀n ló dúró ti Ọọ̀ni àná, ọba Òkùnadé Síjúadé Olúbùṣe kejì tí ìfẹ́ tó sì ní sí Ọọ̀ni Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì náà kò ṣe fẹnu sọ rárá. Ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 1952 ni wọ́n bí orí adé yìí sínú ìdílé ọmọọba Òsámọ́tù Ìyàndá Adéníyì Adédàpọ̀ sí ìdílé ọlọ́mọọba Ṣàpóyàró Ẹnukọ̀kọ̀ nídìílé Nídò-Ọ̀ṣun. Nígbà tí ìyá rẹ̀ Ṣìfáù Àmọ̀kẹ́ Adéníyì Adédàpọ̀ náà jẹ́ ọmọbabìnrin láti ilé Àgànná lágbègbè Ọ̀wọ̀ Ọ̀pẹ nílùú Òṣogbo. Ọmọ ọdún 5 ló wà tí ìyá rẹ̀ fi kú lọ́dún 1952 kó tó di pé bàbá rẹ̀ tó bí sílẹ̀ wọ̀ lọ́dún 1982. Kábíyèsí aláyémọrẹ lọ sílé ìwé Adínlé LA Primary School Ayétòrò Òṣogbo láàrin ọdún 1958 sí 1964. Ó kọjá sí Òṣogbo Grammar School lọ́dún 1965 ó sì parí ní 1969. Lẹ́yìn náà ló lọ sí Loyola College Ìbàdàn fún HSC. Ọba Adin kẹ́kọ̀ọ́ gboyè ní University of Lagos. Ó tẹ̀síwájú láti kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ àwọn tí ó máa ń ya àwòrán ilé ní CUNY City College àti Columbia University, New York, kó tó di pé ó tún kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ òfin ní Leeds City University, Ìbàdàn. Lẹ́yìn tó jọba tán, ọdún 1982 ni bàbá yìí kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì gba òkè òkun lọ. Ó kọ́kọ́ padà wálé lọ́dún 1992. Ọdún náà ló lọ sí ìlú Mecca. Látìgbà yìí ló ti di pé kò dúró pẹ́ mọ́ lókè òkun. Ó faramọ́lé kó tó di pé ọba Jimoh Oyeyemi kejì láti ilé ọlọ́mọba Adéńkó wàjà lọ́dún 2004. Orí tí ò jọba látinú agogo idẹ ló ti ń wá. Níwọ̀n ìgbà tó jẹ́ pé ilé méjì péré ló máa ń jọba nílùú Ìdó-Ọ̀ṣun, kò ní rárá tí àwọn lámẹ̀tọ́ nínú ilé Ẹnukọ̀kọ̀ fi náwó gan ọba Adin Adédàpọ̀. Kódà inú ọ̀kan lára ilé epo rẹ̀ tó kọ́ sílùú Òṣogbo
ló wà tí wọ́n fi lọ mú oyè àwọn baba ńlá rẹ̀ bá tí gbogbo ètò sì bẹ̀rẹ̀ ní pẹrẹwu bó tilẹ̀ jẹ́ pé ìpèníjà wà láwọn sáà kan síbẹ̀ àkọsílẹ̀ làyànmọ́ orí ti kọ pé ọmọ ìyàndá yóò jọba. Oṣù kẹta ọdún 2005 ni wọ́n kéde Adin ìjọba gómìnà Oyinlọlá sì gbé ọ̀pá àṣẹ fún un lóṣù kẹfà ọdún náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ọ̀làjú ni ọba Adérẹ̀mí ṣokùnfà rẹ̀ wọ Ìdó Ọ̀ṣun nítorí gbogbo nǹkan tí yóò mú ìdàgbàsókè bá ìlú náà ni bàbá yìí máa ń ṣe nílẹ̀ yìí àti lókè òkun. Ààfin ìlú Ìdó Ọ̀ṣun ni bàbá yìí kọ́kọ́ mú gbọ́ ó sì sọ gbogbo rẹ̀ di ringindin. Lára àwọn àṣeyọrí rẹ̀ tún ni ṣíṣokùnfà ìdásílẹ̀ àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama tó jẹ́ ti ìjọba àti tàwọn aládàáni, iléèwé àwọn Fúlàní tàmọ́ sí nomadic school, dídá ọ̀dà sí ojú títì, àwọn ẹ̀rọ amúnáwá, kànga ìgbàlódé, àgọ́ ọlọ́pàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kápábárí rẹ̀ sì ni yíyan àwọn aṣojú ọba káàkiri àwọn ilẹ̀ aláyémọ rẹ̀ eléyìí tí ó mú kí ìṣàkóso rọ̀ lọ́rùn nígbà bàbá yìí kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn nínú ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba káàkiri orílẹ̀-èdè yìí àti ní ilẹ̀ adúláwọ̀. Ó ní akọ̀wé àpapọ̀ fún National Council of Traditional Rulers lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní alákòóso fún Traditional Council of Nigeria nílẹ̀ Yorùbá. Ó jẹ́ igbákejì nínú ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní alága ìgbìmọ̀ lọ́balọ́ba níjọba ìbílẹ̀ Ẹ̀gbẹ́dọ̀rẹ́. Òun tún ní igbákejì bàbá àṣàlẹ̀ fún All Yoruba Progressive Club of Americas àti olùdásílẹ̀ Council of Traditional Leaders of West Africa. Ní báyìí tí ọba Adédàpọ̀ Adérẹ̀mí ti lọ, lára àwọn nǹkan rere tí àwọn ọmọ ìlú náà lè ṣe láti mú inú bàbá yìí dùn lájùlé ọ̀run ni kí wọ́n mú ojútó pápákọ̀ òfurufú tíjọba fẹ́ gbé sílẹ̀ bí yóò ṣe dúró. Ṣèbí láti ọdún 1933 ni ibùdó yìí ti wà ní Ìdó Ọ̀ṣun. Ó ní ibùdókọ̀ àkọ́kọ́ tí àwọn ológun máa ń bà sí ní gúúsù Áfíríkà tàmọ̀ sí First Aerodrome in West Africa. Òṣogbo Aerodrome Ìdó Ọ̀ṣun ni wọ́n máa ń pè nígbà náà. Ó sì tó éékà ilẹ̀ 500 tí àwọn òyìnbó aláwọ̀ funfun gbà fún nígbà náà. Ṣùgbọ́n nígbà tí ìjọba dá Muritala Airport sílẹ̀ nílùú Èkó ló di pé wọ́n pa ti Ìdó. Àgbéǹde pápákọ̀ òfurufú yìí wà lára àwọn nǹkan tí ìjọba ọmọọba Ọlágúnsọ̀yẹ Oyinlọlá fẹ́ ṣe nígbà tí àsìkò wọn kù díẹ̀ ṣùgbọ́n kóòtù yọ wọn lórí àlééfà. Ìṣèjọba ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá jà fitafita láti ṣe pápákọ̀ òfurufú yìí, kódà ó yí orúkọ rẹ̀ padà sí MKO Abiola International Airport. Síbẹ̀ Ìgbò àtù ní gbogbo owó tí wọ́n ná kọjá sí. Alhaji Gboyega Oyètọ́lá náà gbìyànjú sí ẹ̀ kò lójútùú. Lásìkò gómìnà Adeleke yìí, ìrètí wà ní kí ọ̀rọ̀ pápákọ̀ òfurufú náà níyanjú nítorí àǹfààní púpọ̀ ni yóò mú bá ètò ọrọ̀ ajé ìlú Ìdó Ọ̀ṣun àti ti ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀, yóò sì jẹ́ oríyìn ńlá fún ìjọba yìí. Bákan náà, à ń ké sí àwọn ìdílé Adéǹkó tí ọ̀rọ̀ bá kàn láti fa ọmọ òye sílẹ̀ kíá. Ọba Adérẹ̀mí ti lànà ìrọ̀rùn sílẹ̀ fún ẹni tí yóò gun orí àkéte náà kí àwọn afọbajẹ má sì ṣe fi ọ̀rọ̀ ọ̀hún falẹ̀ kí wọ́n dí àlàfo ọ̀hún kíá. Bẹ́ẹ̀ ni ìjọba kò gbọdọ̀ tọwọ́ bọ ọ̀rọ̀ ọ̀hún nítorí ọ̀tọ̀ nípò ọba ọ̀tọ̀ ní tòṣèlú. Ìtàn kò ní gbàgbé ipa tí oníkálùkù bá kó lórí ọ̀rọ̀ yíyan olójúdó ti Ìdó Ọ̀ṣun tuntun o. Gbogbo wa lágbàlá etí ọba bá àwọn ọmọ ìlú Ìdó Ọ̀ṣun ṣèdárò lẹ́yìn ọba ńlá tó rè wàlẹ̀ àṣà. Ìlú náà kò ní dàrú.